Ah, láyé ẹ dá padà, count me out of this. Gbogbo tí mo dì láyé yìí ọwọ́ Yorùbá wà ńbẹ̀. Fúndìí èyí ẹ lè lo èmi láti bà ti Yorùbá jẹ́, kò possible. Ta ló sọ bẹ́ẹ̀? Èmi ẹ̀wẹ̀wẹ̀. Ọmọ Yorùbá Goodluck Ebele Jonathan allegedly a gbọ́ pé ó ti pariwo síta. Ó ní àwọn àgbààgbà Fúlàní kan wọ́n pè òun sí ìpàdé tí wọ́n dẹ̀ pè sí. Ó lóun tiẹ̀ kọ́kọ́ rò pé bóyá ọ̀rọ̀ kan tó nítumọ̀ tàbọ́rọ̀ tí ó ṣe é múlò kan ló pè òun sí gẹ́gẹ́ bí ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà. Àfi bó ṣe sọ fóun pé pẹ́pẹ́sẹ́ o, wọ́n fẹ́ jẹ́ kóun contest fún president kìnìkan. Nígbà tó tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn, àwọn ti bẹ̀rẹ̀ sí ní read the body language wọn. Àwọn ti rí pé àwọn wà in the wrong place. Ọ̀nà lo statement yẹn. Immediately I find out I'm in the wrong place, wrong midst of people. Ó ní ìjẹ́ mọ tán ní kóun ṣe. Ó ní òun ò ní ṣe o. Òun dẹ̀ ti jẹ́ kó yé wọn bẹ́ẹ̀ pé òun ò ní ṣe láéláé. Ebele Jonathan ó yarí tó pátápátá fáwọn Fúlàní elders. Ǹjẹ́ mọ tán ní kó ṣe? Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá ẹ ṣáàjà máa dúpẹ́ ọlá inú kan táwọn ọmọ Yorùbá ń lò òun ló ń kó wa yọ. Mo fi Ọlọ́run bẹ̀ gba ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Ẹ bá mi send fídíò yìí síbi tí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé. Ẹni kó súnmọ́ bí kó wá gbọ́, kó wá kọ́gbọ́n, kó wá gbọ́ life experience. Kábíyèsí Elédùmarè. Jonathan, mo kọ sára sí ẹ. Eléyìí tó ṣe inú àwa ọmọ Yorùbá dùn, inú ọ̀dọ́ dùn, inú àgbàlagbà dùn, inú gbogbo ilẹ̀ Yorùbá ló dùn. Now, kí nìkan tí ó ṣe, kí nìkan tó ní kó ṣe, kí nìkan tó sọ? Jonathan tutọ́ sókè, ó fojú gbà á ní ìpàdé táwọn Northern Kaba tí wọ́n pè sí. Wọ́n ní kó má wọrí, kó gbàgbé pé Kírísítẹ́nì ni. Àwọn máa ṣàtìlẹ́yìn fún un. Ó fẹ́ ṣiṣẹ́ kan fáwọn. Ó bá ní iṣẹ́ wo mẹ́ba yín ṣe? Wọ́n tẹ òkú bí wọ́n fẹ́ ran sí àwọn other powerful leaders in the world. Àfi bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní sọ fún pé tó bá wo situation of things, Nàìjíríà ò rọgbọ, wọ́n ń pààyàn lọ́tùn. Mo wá láìkí ẹ̀, ó farabalẹ̀ jẹ́ kó sọ gbogbo trash tó fẹ́ sọ kó o tó bẹ̀rẹ̀ sí ní tú bí ejò fún wọn. Ó ní wọ́n ń pààyàn Nàìjíríà, wọ́n ń pààyàn lọ́tùn, wọ́n ń pààyàn lósì. Tinubu ò dá sí i, kò ṣe bẹ́ẹ̀ ní pé òun rí i. Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Kìnìkan, igbá kan, àwo kan. Ó wá bí wọ́n pé gbogbo nǹkan tẹ́ sọ yìí, báwo ló ṣe kan òun? Wọ́n ní kó ṣe sùúrù. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ Haúsá, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ Fúfúdè, ìyẹn èdè Fúlàní. Tí wọ́n mọ̀ pé Jonathan gba Haúsá díẹ̀díẹ̀ bá ṣe gbọ́. Jonathan ó gbọ́ tátàtà. Tó bá ń sọ, á máa gbọ́ díẹ̀díẹ̀. Ó kọ́ lè má lè sọ báwọn ṣe sọ. Wọ́n wá yédè yẹn padà sí Fúfúdè, sí èdè Fúlàní. Pé ìwọ làmọ́lẹ̀ fún náà. Rárá, ìwọ ni kò làmọ́lẹ̀. Ìwọ ni kò làmọ́lẹ̀. Ìwọ ni kò sọ. Ìwọ ni kò ṣe kí wọ́n ṣáà tì síra wọn. Nígbà tó yá, a gbọ́ pé Gúnmi àtàwọn kọ̀ọ̀kan wọ́n bá padà làmọ́lẹ̀ fún pé ohun tó ṣẹlẹ̀ lélẹ́yìí. A fẹ́ sponsor ẹ fún president. Tá bá ti sponsor ẹ fún president, Fúlàní kan la máa fi ṣe vice ẹ. O dẹ̀ gbọ́dọ̀ jíṣẹ́ fún wa o, tó ti fetí gbọ́. Ó ní kó máa sọ̀rọ̀ wọn lọ kóun gbọ́ nǹkan tó wọ́n fẹ́ sọ náà. Wọ́n ní lọ́wọ́ tó bá ti sponsor ẹ fún president, á lo 6 months tàbí ọdún kan. Lẹ́yìn yẹn, ó máa wá resign, á gbéjọba fún vice president ẹ̀. Pé because ọ̀nà kan ṣo tí àwọn lè fi lé Tinubu àti fi ìyà jẹ ìran Yorùbá padà, ìyà tó ti fi jẹ gbogbo ilẹ̀ Yíbò àti ilẹ̀ Haúsá, àsìkò táwọn lè fi ìyà yẹn jẹ wọ́n padà rèé. Òun dẹ̀ Ọlọ́run lè lò fáwọn. Wọ́n rò pé Jonathan, wọ́n ti gbàgbé pé pòfẹ́sọ̀ ni Jonathan.
Báyìí yes, a gbọ́ pé academic professor ni. Wọ́n ti gbàgbé pé ẹni táwọn bá sọ̀rọ̀ gbọ́ngbọ́n ju àwọn lọ. Wọ́n ní ẹ kó wò ó, wọ́n pààyàn ilẹ̀ Ìgbò, wọ́n pààyàn ilẹ̀ Haúsá, wọn ò pààyàn nílẹ̀ Yorùbá, kìnìkan. Tinubu ò dá sọ̀rọ̀ ilẹ̀ Haúsá, kò dá, ó jẹ́ kó gbogbo ó wá ní kó dúró náà. Gbogbo tí wọ́n sì sọ yìí, báwo ló ṣe kan òun? Wọ́n ní ó kàn ẹ́ náà, ìwọ la fẹ́ sponsor kó di president. Kò sí pé wọ́n ló fẹ́ ṣèjọba, kò wá ń bẹ̀ oṣù mẹ́fà, mẹ́fà bọ́dún kan ó pẹ́ jù, kó dẹ̀ hand over fọ́mọ àwọn. Ọ̀nà táwọn fẹ́ fi gba agbára yẹn padà nìyẹn. Pé because kò kí ń ṣe ẹ̀rù 2027 ló ń ba àwọn, ẹ̀rù tó ń bà àwọn ni wípé tó bá di 2031 Tinubu, àwọn ọmọ Tinubu dáadáa kò ní hand over fún àwọn èèyàn àwọn ọmọ. Jonathan wá ní kó ó jẹ́ kó gẹ́gẹ́ bá ṣe gbọ́ formation yẹn, ó jẹ́ kó ro gbogbo ẹjọ́ yẹn tán. Ó wá ní ṣé wọ́n mọ̀ pé ìkà èèyàn ni wọ́n. Wọ́n shock, wọ́n ṣe Jonathan ló ń bá wọn sọ̀rọ̀ báyìí. Ṣé mọ̀ pé Jonathan bẹ̀rù wọn gan tẹ́lẹ̀? Tẹ́ bá wò dáadáa ẹ rí i pé last ìjọba tí Jonathan ṣe gan, àwọn wèrè yìí ni wọ́n lè kúrò lórí oyè. Ó ní bẹ́ẹ̀ ni ìkà ni wọ́n, dájú èèyàn ni wọ́n. Ó ní ṣé ilẹ̀ Haúsá nìkan ló ti ń pààyàn? Ṣé ilẹ̀ Ìgbò nìkan ni wọ́n ti ń pààyàn? Ṣé wọn pààyàn lẹ̀ Yorùbá? Jonathan wá bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn incident tó ti ṣe. Wọ́n ní ẹ kó gbàgbé ẹ̀, òṣèlú ni kìnìkan. Ó ní kékulé wọn gbọ́ kó wí fún toko o. Òun Jonathan o, òun máa tú yín síta, òun ò dẹ̀ ní contest. Pé ṣé wèrè lọ pé òun ni kó sponsor òun láti di president, kóun wá lóṣù mẹ́ta àbóṣù mẹ́fà, kóun resign, kóun gbé ìjọba fọ́mọ wọn, kí ìjọba tún lè bọ́ sọ́wọ́ Fúlàní padà. Ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ ṣe fún Tinubu yìí, ẹ̀yin olórí burúkú yìí ẹ ti ṣe fóun? Ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ fi lé òun jọba nìyẹn? Ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ fi bàjọba òun jẹ́ nìyẹn? Ṣé ẹ mọ̀ pé bẹ́ ṣe nìyẹn ń gbà yẹn tẹ́ lọ kó àwọn afẹ̀míṣòfò, tẹ́ lọ kó wọn jọ, tẹ́ fẹ́ burn down Nàìjíríà, tẹ́ tún lọ sí Amẹ́ríkà, tẹ́ lọ ń parọ́ fún wọn ní White House pé òun lòun kó tẹ́rọ́rìsì wọlé kìnìkan tó fi di wípé ìjọba yẹn bọ́. Ó ní kọ́lá etí wọn bẹ̀rẹ̀ jẹ́, kó fi gbéyàwó ọ̀rọ̀. Ó ní lálàkọ́kọ́ ṣọ́mọ Nàìjíríà ni wọ́n. Are you Nigerians? Ẹ mọ̀, wọn ò rò láyé yìí pé Jonathan lè attack àwọn bẹ́ẹ̀. In the first place, are you people Nigeria? Wọ́n shock. Àwa náà. Bá ṣe gbọ́ Sultan wà bẹ́ẹ̀. Ó ní látòrí Sultan lórí Gúnmi, lórí gbogbo Pàǹtámí, gbogbo yín tẹ́ wà lórí ìjókòó. Èwo nu yín ló jẹ́ ọmọ Nàìjíríà? Torí tẹ́ bá jẹ́ ọmọ ìlú yìí ni ẹ ní máa orchestrate kan tẹ̀ ń kọ́, àwọn ìgbésẹ̀ tẹ̀ ń gbé ẹ ò ní gbé. Ẹ dẹ̀ rò pé òun máa lè bá àwọn apààyàn bíi ti yín ṣe. Ṣé òun á lè bá àwọn bàbá ìsàlẹ̀ ajínigbé bíi ti yín báyìí, ṣé òun á lè bá wọn ṣe? Òun ò lè bá wọn ṣe. Nàìjíríà máa pín. Gbogbo àwa ẹ̀yà tí ẹ̀yin àtàwọn baba ńlá baba yín látòrí tu Madam Fodo, gbogbo wọn tẹ lọ kó sáwọn colonial master nínú. Pé at the end of the day, nígbà tí Nàìjíríà máa gba independent, àwọn olórí burúkú òyìnbó aláwọ̀ funfun torí pé wọ́n ti pé wọ́n lè control wa, wọ́n mú ìjọba, wọ́n gbé lẹ́yìn non-entity, wọ́n gbé lé yín lọ́wọ́ láti 1960 sígbà tá a wà ọdún mélòó ni? Ká tiẹ̀ sọ pé bóyá wọ́n Nàìjíríà náà ṣì ló wà. Tí northern part of Nigeria tí wọ́n bá rule for good 30 years to 40 years to come, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Yes, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Nísìnyí ẹ rí i pé bàbá Tinubu ti ń gbaṣẹ́ fún yín. Gbogbo nǹkan tí bàbá Tinubu ń ṣe àwọn fọwọ́ sí. Jonathan tún sọ bẹ́ẹ̀ pé gbogbo bó ṣe ń fọ everywhere tó ń ṣe yẹn òun fọwọ́ sí. Kó máa bá ṣẹ́ nìṣó. Òun ò lọ fàárẹ o. Tí o bá tiẹ̀ máa lọ fàárẹ kò ní jẹ́ nítorí ọ́fà ru yìí. It's an insult. Ẹ mọ̀, wọ́n rí Jonathan bí múgbù. Tẹ bá wò dáadáa, ẹ rí i pé nígbà tó ṣèjọba gbà yẹn, tó di pé
gbogbo ẹ̀ fẹ́ di iṣu atayán èèyàn táwọn Boko Haram tó ń lérí tó ń ṣe gbogbo ẹ̀. Kí ló ṣe? Ó gbé fóònù ẹ̀ ó dẹ̀ pe Buhari, congratulation, ó congratulate ẹ̀, sitting president tágbára wà lọ́wọ́ ẹ̀, tó mọ̀ pé tóun bá fẹ́ lo agbára òun máa lò ó, kò dẹ̀ lò ó. Ó rò pé àwọn ọmọ òun kéré, owó tóun kó nùjọba òun ì tí ì ná débì kankan. Bàbá ń bàbá ìbẹ̀rù ẹ̀ ní àná ló wá di ìgboyà ẹ̀ lénìí. Ó ní káwọn northern leader, ẹ̀yin tẹ máa ń pera yín northern leaders yìí, gbogbo yín ẹ ti ṣe, ìtò ti ṣe gọ́vnà wà nù yín, ìtò ti ṣe senator, ìtò ti ṣe house of assembly, ìtò ti ṣe local government chairman, ìtò ti ṣe gọ́vnà, senate kankan. Ẹ sọ fún, ẹ náwó sì pé ẹyọ kan báyìí tẹ̀sí nílẹ̀ Haúsá, ẹni tẹ sọ pé ẹ fẹ́ jẹ́ kó jẹ́ vice òun, kó wá tò sẹ́yìn òun pé àsìkò jẹ́ vice òun tójú òun ló máa padà gbé ìjọba fún. Ẹ sọ fún mi, kí ni impact ẹ̀ láwùjọ? Ẹ sọ fún mi, kí ni Malami ti ṣe ní state ẹ̀? Kí ni El-Rufai ti ṣe ní Kaduna? Kí ni Gumi ti ṣe? Other than terrorism, we say no to terrorists, we say no to terrorism acts. We embrace peace, we are peaceful people. And that is why we will continue to make sure that we defend ourselves. We are not going to attack anybody, but we will be on the defensive side. Yes, as bad as 1999 Constitution is, who recognize defense. So what are you talking about? Ọmọ Yorùbá, ṣẹ́yìn náà ti rójú ayé, ṣe ti rí báyìí, ṣe ti rí pé àwọn ará bíi olórí burúkú gbà ni wọ́n ṣàn wá gbogbo ọ̀nà láti make sure wípé wọ́n fìyà jẹ Tinubu, wọ́n fìyà jẹ olóyè Sunday Igboho. Yes, kò sí nǹkan méjì tó wà lọ́kàn wọn tó kọjá bó ṣe fẹ́ fìyà jẹ àwọn méjèèjì yẹn. Wọ́n fẹ́ make sure pé wọ́n kọ́ gbàgbára kúrò lọ́wọ́ Yorùbá, wọ́n wá fẹ́ lu Jonathan. Mo dẹ̀ mọ̀ pé nǹkan tá a sọ yìí wọ́n á ti fi lọ Òbí náà. Ó lè jẹ́ torí ẹ̀ gan lòbí ṣe ń move from one place to another. Who knows? Kò sẹ́ni tó mọ̀. Bóyá nítorí ẹ̀, bóyá òun gan lòbí fẹ́ ṣe nísìn, torí fún irú Kwankwaso láti dúró lẹ́yìn Jonathan, láti dúró lẹ́yìn Peter Obi, pé òun gbà láti jẹ́ vice president kí Peter Obi jẹ́ president. Tẹ́ bá wo combination yẹn, ó rí bákan, má jà tanra wa. Ohun tí Jonathan rí jẹ́tì yìí, ó lè jó òun ní Peter Obi gbà yìí. Ẹ wá rí wípé tó bá ṣe oṣù mẹ́ta tàbí oṣù mẹ́fà ọdún kan, á lóun resign. Tàbí kí nǹkan ńlá kan ṣẹlẹ̀ kọ́ ni wọ́n impeach ẹ̀, kí vice ẹ̀ take over. Tẹ́ bá ti rí anything of such tó ṣẹlẹ̀, kẹ́ ti mọ̀ pé agreement tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, òun ló ṣẹlẹ̀. Ẹ sọ fún mi, northern politician mélòó ló ní interest in Nàìjíríà? Kò sí, ẹ má jà tanra wa. Kò sí any northern politician tó ní interest in Nàìjíríà lọ́kàn. Gbogbo àwọn northern politicians tẹ̀ ń wò yẹn, most of them, 95% of them are agbénipa, ajínigbé, apààyàn ló pọ̀ nínú wọn. Tí yóò bá kí ń ṣe apààyàn kó máa defend ẹni tó ń pààyàn, tó ń jíyàn gbé, tó ń ṣe oríṣiríṣi nǹkan tí ò dáa. Kéèyàn kan wá jáde kó rò pé àwọn irú àwọn èèyàn, àwọn terrorists, kó rò pé àwọn yẹn lòún fẹ́ máa gbèjà. You can see the person, he or she is crossing the red line. Báwo lè máa jí láàárọ̀ tó jẹ́ pé àwọn ajínigbé ni wọ́n ń sọ̀rọ̀ fún? Ó mà ṣe o. Jonathan, mo ṣe gbòòsà mẹ́ta mo ṣe fún Jonathan. Ó jẹ́wọ́ ọmọ kọ, ó jẹ́wọ́ pé lóòótọ́ ọmọ South lòun. Tí ó bá ṣe pé Nàìjíríà jẹ́ ìlú tó jẹ́ ni, láàrin èmi àti yín, is Nigeria a democratic country? No. If Nigeria is a democratic nation, tí election wa bá wà democratic, tó jẹ́ pé lóòótọ́
ni wọ́n ń zòrò sí south east west. Then ẹ sọ fún mi kí ló fà á tó fi jẹ́ wípé tó bá sọ pé south ló kàn ẹ tún sì máa rí candidate ní north ẹ rí candidate ní east. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó jẹ́ kó ṣe primary election ní gbogbo region tó bá dẹ̀ tó ti mú president gbogbo àwọn tó bá máa contest tó wá jẹ́ south ló kàn south ló yẹ kí ogun wọn ti wá. Yes, kò jẹ́ kí candidate wá láti east àti north. Ẹ̀yin ènìyàn wa tọ́rọ̀ tí mò ń sọ tó bá mọ́pọ̀ lọ́dá ẹ jẹ́ kí n mọ̀, tọ́rọ̀ tí mo dẹ̀ ń sọ tó bá wà out of point ẹ jẹ́ kí n mọ̀. Ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀. Mo sọ fún yín mo níṣẹ́ ń lọ láti bàbá Tinubu lásìkò tá a wà yìí ẹni tó bá bú bàbá Tinubu ẹ yẹ̀ wò dáadáa ọ̀tá ọmọ Yorùbá ni lásìkò tá a wà yìí. Ó má dàfẹ́ tó bá parọ́ mi ìgbà 1 naira lọ́wọ́ olóṣèlú kankan mi ì dẹ̀ gba 1 naira lọ́wọ́ bàbá Tinubu mi ò gba kọ́bọ̀rì lọ́wọ́ wọn bọ̀tá bá rò tọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ ọ́. Wọ́n ń ṣèkọ̀kan lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ wípé tó bá succeed automatically Yorùbá ti lọ. Tẹ bá dẹ̀ wò dáadáa ẹ̀rí fún àwọn prophecy tó ń jáde nísìnyí wọ́n ní Yorùbá ló máa kọ́kọ́ pull out kíríkan kò sí wọ́n bẹ́ẹ̀ confam ní apá àti wèrè. Ẹ máa wò wọ́n torí ẹ̀mí sọ fẹ́ èèyàn wa wípé ẹ̀yin àwọn tó ń sọ pé olóyè Sunday Igboho ó ti gbowó ó ti compromise ó ti join party ó ti ṣe gbá orí yín ó pè é. Àwọn tó ń bínú sí àwa tá à ń ṣe Yorùbá nation tọ́nà àmọ́ tá à ń ṣe kíríkan àwọn gangan ni wọ́n mọ ohun tó ń ṣe. Torí tẹ bá mọ ohun tẹ́ ẹ̀ ń ṣe ni ẹ dẹjúlẹ̀ ẹ farabalẹ̀ ẹ wo sàkún nǹkan tó ń ṣẹlẹ̀. Ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣé nǹkan tẹ rò ni ṣé nǹkan tí ẹ rò kọ́ ni. Lówe là ń lùlù àgídí ìgbó ọlọ́gbọ́n ní jo ọ̀mọ̀ràn ní mọ̀ ọ́. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jára wa kò sákòókò mọ́ the time is now. Tá a bá ti gọra wa lásìkò tá a wà yìí ìyá máa jẹ Yorùbá máa jẹ ìyà débi wípé Yorùbá fẹ́ẹ́ rí yẹ̀pẹ̀ á pè lówó ní ohun táwọn Fúlàní máa fojú wa rí. Bàbá Tinubu àwa bẹ̀ Ọlọ́run nínú ọlá ẹ̀ Ọlọ́run Olódùmarè jẹ́ kí bàbá Tinubu jẹ́ last president of Nigeria. Kóníkálùkù máa bá tiẹ̀ lọ. Àwọn Fúlàní ti bẹ̀rẹ̀ sí ní lérí báyìí wọ́n ti lérí wọ́n ní tí bàbá Tinubu bá tún wọlé 2027 àwọn máa pull out forcefully out of Nigeria. Àṣà máa fún yín ta nìyẹn kàn ẹ múṣẹ́ yá ni ẹ múṣẹ́ yá. èèyàn ra báńgà ó sọ báyìí nígbà tí báńgà yẹn máa ó dúpẹ́ lára gbùm ṣe rí pé ó ran báńgà lọ́wọ́ ni. ṣe rí àwọn àgbààgbà Fúlàní yìí wọ́n mọ̀ pé orúkọ àwọn ti bàjẹ́ wọ́n wá wẹ̀ tó máa sá sí lábẹ́. Ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n ń jáde ní north tó ń jẹ vice tó ń ṣe tí wọ́n ń sora àwọn ọmọ èèyàn kan lẹ́yìn ẹ lọ wò wọ́n dáadáa ẹ rí pé àwọn tí wọn ò lórúkọ tó dáa ni. Yes, ṣé ṣẹ́ẹ̀tì má lò lórúkọ tó dáa ni àbí pàǹtámì àbí Bello Bọ́dẹ̀jọ tí òun lórúkọ tó dáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ Yorùbá ìròyìn ayọ̀ kan rèé tó kàn mí lára nísìnyí a ti ń gbá wuyewuye ẹ̀ látànà bọ̀ èmi jẹ́ nìkan tó yẹ pé tó bá sọ pé kankan ṣẹlẹ̀ Gani Afiji mo máa ń fẹ́ fojú rí kí tó gbà pé lóòótọ́ o nǹkan yẹn rí bẹ́ẹ̀ torí àìmọye àwọn nǹkan tó yẹ pé kò tiẹ̀ jọra wọn káwọn èèyàn wá dẹ̀ máa parọ́ pé báyìí lóòótọ́ o pé kíní yẹn jọra wọn kò sì jọra wọn kò lè fi ibì kankan tiẹ̀ jọra wọn. Ọmọ Yorùbá ẹ má jẹ́ kẹ́nì kankan máa kó yín láyà sókè. Ìgbòho Yorùbá nation kíní kan gbogbo yín lẹ mú àwa tájọ́ mọ̀ Ìgbòho gbogbo yín lẹ mú àwa tá súnmọ́ bàbá Olóyè Sunday Igboho bí iṣẹ́ ọrùn gbogbo yín lẹ mú àwa tájọ́ mọ wọn tájọ́ sùn tájọ́ ń jí. So táwọn mídíà kan
níta tó bá ń sọ ẹni tó bá ń sọ òṣì ọ̀rọ̀ nítorí ẹ kẹ́ ṣe ni pé ẹ ṣe confirmation lọ́dọ̀ àwọn tẹ mọ̀ pé a súnmọ́ bàbá. mò ń fàsìkò yìí mo fi ń sọ fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé wípé bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n ń bọ̀ nílùú Ọ̀ṣun níjọ́ Thursday ẹ jẹ́ ká túyáyá o.